ìjà ńlá rèé o láàrin fẹ́mi adébáyò àti ọdúnládé adékọlá ẹ̀yin èèyàn wa wàhálà má ti ṣẹlẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ láàrin àwọn ọkùnrin méjèèjì yìí ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ó ṣe máa gbọ́ nǹkan tí a mú wá fún yín lórí ọ̀rọ̀ fẹ́mi adébáyò àti ọdúnládé adékọlá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò, kí ẹ má ṣe gbàgbé láti tẹ notification button kí ó ba lè máa notify yín. ẹ̀yin èèyàn wa, ìjà má ti bẹ̀rẹ̀ o láàrin fẹ́mi adébáyò àti ọdúnládé adékọlá. Tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé bí ọjọ́ mẹ́ta sẹ́yìn òní ìyàwó ọdúnládé tí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ tí òbò wa ń pè ní birthday, níbẹ̀ náà ni fẹ́mi adébáyò ti lọ sí under comment section ọdúnládé adékọlá tó kí ìyàwó rẹ̀ wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí o, wípé ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyọ̀ àti ní àlàáfíà. ẹ̀yin èèyàn wa, níbẹ̀ náà ni fẹ́mi adébáyò ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọdúnládé adékọlá wípé kí ó má ṣe máa fi wàhálà bá arábìnrin yìí lò pọ̀ mọ́ o, wípé kí ó má ṣe máa bá a fa wàhálà mọ́, kó yé láti máa stress arábìnrin yìí, wípé tí ọdúnládé bá fẹ́ polówó múvì rẹ̀, wípé kí ó polówó fíìmù rẹ̀ jẹ́ẹ́jẹ́ láì wàhálà ìyàwó rẹ̀. ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá bí ẹ ṣe rò, nítorí fẹ́mi adébáyò sọ̀rọ̀ wípé nígbàkigbà yìí tí ọdúnládé adékọlá bá ti ní fíìmù tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí ó fẹ́ polówó, níṣe ni yóò mọ wàhálà ìyàwó rẹ̀ lọ́tùn lósì. Níbẹ̀ náà ló ti sọ fún wípé ó ti tó gẹ́ o, kí ó yé máa wàhálà arábìnrin yìí, kí ó kọjú mọ́ iṣẹ́ rẹ̀ fúnra rẹ̀, kí ó polówó ọjà rẹ̀, kí ó sì polówó fíìmù rẹ̀ fúnra rẹ̀ láì wàhálà arábìnrin yìí, wípé ìrí tí òun rí ìyàwó ọdúnládé òun ṣe ní wàhálà rárá o, kì í so ní jàgídíjàgan, bẹ́ẹ̀ kì í so ní ìjà àbí ti ọdúnládé adékọlá. Ó ní wípé kí ọdúnládé kí ó kọjú mọ́ iṣẹ́ rẹ̀ fúnra rẹ̀, wípé kí ó polówó ọjà rẹ̀ láì ṣe ìyàwó rẹ̀ ní wàhálà kankan, tàbí láì gbẹ́mí ìyàwó rẹ̀ sókè láti wá máa sọ wípé kí ó wá bá òun polówó fíìmù òun. ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí fẹ́mi adébáyò sọ yìí ti pọ̀jù, tàbí ó kàn sọ bí eré ni, àbí ó kàn gbà ní ìmọ̀ràn? ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá rí bákan náà, ẹ̀yin èèyàn wa, kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button o láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ọdúnládé adékọlá àti fẹ́mi adébáyò, ẹ̀yin èèyàn wa, a ó máa mú wá sétí ìgbọ́ yín. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.